Igboho gbé gbèdéke wákàtí 24 kalẹ̀ pàṣẹ pé kí wọ́n gbé funny thinker gbajúmọ̀ orí ayélujára TikTok ẹni tó jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún Peter Obi. Iran yari kanle o tako ìgbésẹ̀ Amẹrika láti parí ogun tó ń lọ. Bákan náà sọ nǹkan márùn tó lè mú wọn dá ogun dúró. Bí Ọmọ Oninakùnà inú bíbélì, Eto Ironupiwada ló yẹ àwọn Agbesunmọmi Kiise Iku, Olori Oṣiṣẹ Aláàbò nilẹwa Nàìjíríà, Oluyede ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àwa là ń fìyà jẹ ara wa o lórí ìṣòro owó epo tó gbẹnu sókè. Òkúnnù bu ẹnu àtẹ́ lu àwọn alágbàtà epo fún bí owó epo bẹntiróòlù ṣe gbẹnu sókè. Ìjọba ìpínlẹ̀ Èkó nawọ́ gan ìyá kan fẹ̀sùn jíjẹ ọmọkùnrin rẹ̀ ọmọ ọdún 11 níyà pẹ̀lú wáyà iná àti àwọn ohun èlò ìpanilára mìíràn. Ẹgbẹ ASUU dúnkokò láti gùnlé ìyanṣẹ́lódì láàrin gbèdéke ọjọ́ 4 látàrí àdéhùn àtúntò ọ̀rọ̀ owó oṣù tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ buwọ́lù tí kò tíì wá sí ìmúṣẹ. Èyí ni bí ìgbẹ́jọ́ àwọn afurasí 7 tó dáná sun ilé Asabi Olórìṣà nílọrin ṣe lọ o. Oore tí ó ṣekú pa wá kọ́lọ́hun ọba ó má ṣe fún wa o. Ìyá tó bí ìbàrùn ní ìpínlẹ̀ Kano jáde láyé. Olori Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Sunday Igboho gbé gbèdéke wákàtí 24 kalẹ̀ pàṣẹ pé kí wọ́n gbé funny thinker gbajúmọ̀ orí ayélujára TikTok ẹni tó jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún Peter Obi. Ìlú mọ̀ọ́ká ajìjàgbara ni fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ti gbé gbèdéke wákàtí 24 kalẹ̀ fún àwọn èèyàn rẹ̀ láti nawọ́ gan gbajúmọ̀ orí ayélujára TikTok ẹni tó tako ìdúróṣinṣin rẹ̀ lórí ètò ìpolongo òṣèlú lẹ́kùn náà. Ìṣẹ̀lẹ̀ náà ló ń wáyé lẹ́yìn tí fídíò náà gba ìgboro kan nípasẹ̀ gbajúmọ̀ orí ayélujára náà tórúkọ rẹ̀ ń jẹ́ Wálé Owókànpá Àbúrúmákù tí ọ̀pọ̀ mọ̀ sí funny thinker níbi tó ti tako ọ̀rọ̀ tó tẹnu Ìgbòho jáde síta tako ìpolongo àwọn gbajúmọ̀ alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ alátakò nílẹ̀ Yorùbá. Ní kòpẹ́kòpẹ́ yìí nínú oṣù kẹta ní Ìgbòho ti bọ́ sí gbangba tó sì kéde àtìlẹ́yìn rẹ̀ fún àtúndì ìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì lọ́fíìsì. Nínú fídíò náà ní Ìgbòho ti sọ wípé ààrẹ Tinubu fún sáà kejì àwọn ò fẹ́ Peter Obi tàbí Àtíkù Abubakar kankan níbi. Nínú fídíò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn gbajúmọ̀ orí ayélujára TikTok ọ̀hún kò lè gba ọ̀rọ̀ náà dúró sóòkan àyà rẹ̀ níṣe ló dojúkọ olùdarí ajìjàgbara ni tó sì tako àṣẹ tó ní nípa ọ̀rọ̀ òṣèlú lẹ́kùn náà. Ó sọ wípé olóyè Sunday Igboho ní Bọ́lá Ahmed Tinubu fún lómìnira kì í ṣe àwọn. Ó ní òun ò bá Sunday Igboho jà torí ó ń dúpẹ́ mọrírì Tinubu nítorí olùrànlọ́wọ́ rẹ̀ ni. Ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó fún Igboho láti máa dúnkokò halẹ̀ mọ́ ẹnikẹ́ni tó bá pe Àtíkù Abubakar tàbí Peter Obi láti jáde wá ṣe ìpolongo nílẹ̀ Yorùbá. Ó ní èyí kò dára rárá bó ti wù kó mọ̀. Ó tẹ̀síwájú tako ipò tí Igboho bá wà. Ó ṣèkìlọ̀ tako ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lòdì sí ìjọba àwaarawa. Funny thinker náà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní Igboho kọ́ ló ń bọ́ àwọn nílẹ̀ Yorùbá. Kódà Tinubu gan kò lè gbé irú gbèdéke bẹ́ẹ̀ kalẹ̀. Ó ní ààrẹ lóye ẹwà ètò ìjọba àwaarawa nítorí náà ààrẹ kò lè sọ bẹ́ẹ̀. Funny thinker tẹ̀síwájú nípa ṣíṣèkìlọ̀ pé irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè dá wàhálà rògbòdìyàn sílẹ̀ nítorí ọ̀rọ̀ òṣèlú. Ó fi kún pé kí Igboho ṣọ́ra kó má bàa kó bá Tinubu fúnra lára rẹ̀. Iran yari kanle o tako ìgbésẹ̀ Amẹrika láti parí ogun tó ń lọ. Bákan náà sọ nǹkan márùn tó lè mú wọn dá ogun dúró. Orílẹ̀-èdè Iran ti tako èròǹgbà Amẹrika láti parí ogun tó ń lọ lọ́wọ́ láàrin wọn. Iléeṣẹ́ ìròyìn Iran sọ pé nǹkan márùn tí Amẹrika ní káwọn ò ṣe ti pọ̀jù fún àwọn láti ṣe. Iléeṣẹ́ tẹlifíṣàn Iran ni adarí ètò ààbò ní Iran tí wọn kò dárúkọ rẹ̀ ló sọ pé àwọn kò tíì ṣetán láti jogun omi jogun òsìnmi. Ó ní Iran yóò jogun omi tí wọ́n bá ṣetán àti nígbà tí Amẹ́ríkà bá faramọ́ gbèdéke nǹkan márùn táwọn sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ ṣe. Lọ́pọ̀ ìgbà làwọn abẹnugan ìjọba Iran ti ń sọ pé àwọn fẹ́ kí ogun náà parí pátápátá ni àwọn kò fẹ́ kí ogun náà ò mímọ́. Wọ̀nyí wá làwọn nǹkan márùn tí Iran béèrè lọ́wọ́ Amẹ́ríkà láti lè parí ogun náà tó ń lọ. Àkọ́kọ́ ni ìdádúró ìkọlù àti ìṣekúpani. Èkejì ni àgbékalẹ̀ àdéhùn èyí tí yóò mú Amẹ́ríkà gbà pé
ogun kò ní ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Iran. Ìkẹta ni ìdánilójú wípé Amẹ́ríkà yóò sanwó gbàmábínú fún Iran lórí àwọn nǹkan tó ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin ni fífi òpin sí ogun tó ń lọ lọ́wọ́ káàkiri ẹkùn Middle East àti pé gbogbo àgbáyé gbọ́dọ̀ gbà wípé Iran lágbára lórí ojú ọ̀nà omi òkun Strait of Hormuz. Ẹ̀wẹ̀, bí gbogbo àgbáyé ṣe ń retí kí ogun náà parí ní Iran àti Israel tẹ̀síwájú láti máa ju àdó olóró síra wọn. Ṣáájú ni Iran ti sọ pé irọ́ ńlá lọ̀rọ̀ tí ààrẹ Donald Trump sọ pé Amẹ́ríkà ti ń jíròrò pẹ̀lú Iran láti parí ogun náà. Agbẹnusọ àpapọ̀ iléeṣẹ́ ológun Iran Ibrahim Sofagari sọ lórí ẹ̀rọ tẹlifíṣàn wípé Iran kò lè bá irú èèyàn bíi Trump sọ̀rọ̀ àsọyépọ̀. Ó ní Amẹ́ríkà ní kó bára wọn sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí. Agbẹnusọ iléeṣẹ́ ìjọba Iran tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ismail Bagel sọ pé Iran kò lè fọkàn tán Amẹ́ríkà rárá. Bagel sọ pé nǹkan tí Iran ṣe báyìí ní láti dáàbò bo orílẹ̀-èdè náà. Lọ́wọ́ báyìí ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló ti kú nínú bíi ọ̀sẹ̀ mẹ́rin tí ogun náà ti bẹ̀rẹ̀. Ogun ọ̀hún sì ti ṣàkóbá fún ọrọ̀ ajé epo rọ̀bì káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé. Ṣáájú ni iléeṣẹ́ ìròyìn New York Times ti sọ nípa nǹkan 15 tí Amẹ́ríkà ń fẹ́ láti jẹ́ kí ogun tó ń lọ ní Iran parí. Iléeṣẹ́ ìròyìn Israel bákan náà Channel 12 sọ pé Amẹ́ríkà fẹ́ kí ogun náà ó mí káwọn lè jíròrò pẹ̀lú Iran lórí nǹkan 15. Iléeṣẹ́ ìròyìn Israel ní ọ̀kan lára nǹkan 15 náà láti ba nǹkan ìjà olórí Iran jẹ́. Nǹkan mìíràn ni pé ẹgbẹ́ Hezbollah kò gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún Iran mọ́ láti Lebanon. Ohun mìíràn, ìjíròrò lórí àti ṣí ọ̀nà orí òkun Strait of Hormuz. Ẹ̀wẹ̀, olóòtú ìjọba Pakistan Shehbaz Sharif sọ pé òun ṣetán, òun sì ti ń wá ọ̀nà láti ṣe agbátẹrù ìjíròrò láàrin Amẹ́ríkà àti Iran láti parí ogun tó ń lọ. Bí ọmọ onínàkùnà inú bíbélì, Eto Ironupiwada ló yẹ àwọn agbésùnmọ̀mí Kiise Iku. Olori Oṣiṣẹ Aláàbò nilẹwa Nàìjíríà Oluyede ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olori Oṣiṣẹ Aláàbò ilẹ̀ wa Nàìjíríà Olúfẹ́mi Oluyede ti dá awuyewuye sílẹ̀ lẹ́yìn tó ní wípé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ gba àwọn agbésùnmọ̀mí láàyè láǹfààní láti ronúpìwàdà dípò fífojúsùn òfin ìlànà kan ṣoṣo nípa ṣíṣekúpa wọn. Oluyede ló sọ̀rọ̀ yìí níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ikọ̀ ológun Joint Doctrine and Warfare Center JDWC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀, èyí tó wáyé ní gbọ̀ngàn àpérò ńlá iléeṣẹ́ ológun Nigerian Army Conference Center l'Abuja. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò iléeṣẹ́ ológun nípa pípàrọwà fáwọn agbébọn tàbí àwọn agbésùnmọ̀mí láti ronúpìwàdà láti pa iṣẹ́ láabi, ìkọlù wọn tàbí inúnibíni wọn tì, ikọ̀ Operation Safe Corridor Olori Oṣiṣẹ Aláàbò gbà pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń tako báwo ni àwọn afurasí agbésùnmọ̀mí yóò ṣe tún ní àǹfààní sí ètò ìrònúpìwàdà dípò ṣíṣekúpa wọn. Ọ̀gágun Oluyede sọ pé ọ̀pọ̀ ló ń béèrè ìbéèrè náà pé kí ni ìdí tí àwọn ṣe nílò láti fún àwọn ọ̀daràn láǹfààní lójúnà láti ronúpìwàdà, pé pípa ló yẹ káwọn máa pa wọ́n nítorí pé àwọn náà ti ṣekú pa àwọn èèyàn. Ọ̀gágun náà sọ wípé ẹ̀wẹ̀ ìyẹn náà lè mọ́pọlọ wá nígbà náà. Ó ṣàlàyé pé ètò ìlànà náà jẹ́ gbígbé kalẹ̀ láti pèsè ọ̀nà mìíràn fún àwọn tó ń fẹ́ láti pa ìgbésùnmọ̀mí tì dípò títẹ̀síwájú nípa gbígbógun tì wọ́n. Nígbà tó ń fi ọ̀rọ̀ náà ṣàkàwé, Oluyede fi ọ̀rọ̀ náà wé Ọmọ Oninakùnà inú bíbélì tó sì wí pé ètò ìrònúpìwàdà pèsè àǹfààní fún ìpadàbọ̀ àti ṣíṣe àtúnṣe gbígbé ìgbé ayé ẹ̀dá tuntun. Olori Oṣiṣẹ Aláàbò tẹnumọ́ pé ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí ọ̀hún ló jẹ́ ọmọ Nàìjíríà, wọ́n sì yẹ lẹ́ni tí à ń fún ní àǹfààní láti pa iṣẹ́ láabi àti ìwà ipá wọn tì lẹ́rọ̀ látinú ìfẹ́ ọkàn wọn dípò títàrí wọn sínú ipò inúnibíni ìwà ipá. Bákan náà ló pè fún ìlóye ètò náà láàrin àwọn aṣòfin. Ó sọ pé ètò náà ló jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ olú iléeṣẹ́ aláàbò. Ọ̀gágun Oluyede sọ wípé òun rò pé ó ṣe pàtàkì fún àwọn láti jẹ́ káwọn èèyàn lóye, pàápàá jùlọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa, nítorí pé báwọn ṣe ń sọ̀rọ̀ yìí ohun gbogbo nípa Safe Corridor ló jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ olú iléeṣẹ́ aláàbò. Ọ̀rọ̀ Oluyede yìí ló ń wáyé gẹ́gẹ́ bí ìwà ipá ìkọlù àwọn agbésùnmọ̀mí ṣe ń peléke sí láwọn apá ẹkùn àríwá ìlà oòrùn pẹ̀lú àwọn ikọ̀ agbésùnmọ̀mí bí Boko Haram ṣe ń tẹ̀síwájú ìkọlù àti ìjínigbé. Ìròyìn àìpẹ́ yìí tọ́ka sí pé ó lé ní 20 èèyàn tó jẹ́ ṣíṣekúpa
nínú ìkọlù nípínlẹ̀ Borno nígbà tí àwọn aláṣẹ tún san bílíọ̀nù 10 náírà 10 billion naira láti dóòlà àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé nípínlẹ̀ Niger. àwa là ń fìyà jẹra wa o lórí ìṣòro owó epo tó gbẹnu sókè. Òkúnnà bu ẹnu àtẹ́ lu àwọn alágbàtà epo fún bí owó epo bẹntiróòlù sì gbẹnu sókè. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Wálé Akóredé tí ọ̀pọ̀ mọ̀ sí Òkúnnà ti bu ẹnu àtẹ́ lu bí owó epo bẹntiróòlù ṣe ń gbẹnu sókè lásìkò yìí tó sì ní àwọn alágbàtà epo wà lára àwọn tó ń ṣokùnfà ìgbésẹ̀ náà. Nínú fọ́nrán fídíò kan tí àgbà òṣèré náà fi léde lórí ìkànnì Instagram rẹ̀, ó sọ pé bí àlékún ṣe ń bá owó epo bẹntiróòlù ní ojoojúmọ́ ti pọ̀ ju bó ṣe yẹ lọ. Òkúnnà ní ṣé ìjọba nìkan ló yẹ kí àwọn èèyàn máa báwí lórí ọ̀rọ̀ epo, pé ohun táwọn alágbàtà epo ń ṣe nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà pọ̀. Ó wòye pé epo tí òun rà ní 1,240 jálá kan ní ọjọ́ àbámẹ́ta sátidé ti fò fẹ̀rẹ̀ di 1,340 naira sí 1,350 naira ní ọjọ́ àìkú, tó sì ní bí àlékún náà ṣe wáyé ti yára jù láàrin àsìkò péréte. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé ogun tí Amẹrika àti Israel ń gbé ti Iran wà lára ohun tó ṣokùnfà bí àlékún ṣe ń bá owó epo. Ó ní kò yẹ kí ìṣẹ̀lẹ̀ náà ní ipa tó bẹ́ẹ̀ lórí Nàìjíríà nítorí Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tó ní epo rọ̀bì púpọ̀. Ó kọminú sọ pé àwọn ọmọ Nàìjíríà wà lára àwọn tó ń dákún ìyà tó ń kojú ọ̀pọ̀ èèyàn ní orílẹ̀-èdè yìí. Àgbà òṣèré náà sọ pé bí epo bẹntiróòlù ṣe gbẹnu sókè máa ní ipa lórí ọrọ̀ ajé Nàìjíríà, èyí tó máa fa àlékún lórí owó ọkọ̀, owó oúnjẹ àtàwọn ohun èlò ìgbáyégbádùn míì. Bákan náà ló tún sọ̀rọ̀ lórí bí iye tí àwọn òṣìṣẹ́ ń gbà gẹ́gẹ́ bí owó oṣù kò ṣe tó ná, tó sì mú kí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ dàbí ọ̀lẹ tí kò mọ iṣẹ́ sí mọ́. Ọ̀rọ̀ tí Òkúnnà sọ yìí ló ti wá fa onírúurú awuyewuye lórí ayélujára bí àwọn kan ṣe ń wòye pé ẹ̀bi ọ̀rọ̀ náà kò sí lọ́wọ́ àwọn alágbàtà epo gẹ́gẹ́ bí Òkúnnà ṣe sọ. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan sọ pé ìjọba ni kò pọnmi sílẹ̀ de òǹgbẹ, tí wọ́n sọ pé ká ní ìjọba ṣe àwọn ohun tó yẹ ṣáájú àsìkò yìí kò ní sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà. Ohun tí Òkúnnà sọ yìí ṣàfihàn ìrírí àwọn ọmọ Nàìjíríà láti ìgbà tí owó epo bẹntiróòlù ti ń gbẹnu sókè, láti ìgbà tí ogun ti ń wáyé láàrin Amẹ́ríkà, Israel àti Iran, nígbà tí àwọn kan faramọ́ Òkúnnà pé àwọn alágbàtà náà tí wọ́n wà lára wọn, làwọn míì sọ pé àìsí ètò ìjọba tó fẹsẹ̀ rinlẹ̀ wà lára ohun tó ń fà á. Ìjọba ìpínlẹ̀ Èkó náwó gan ìyá kan fẹ̀sùn jíjẹ ọmọkùnrin rẹ̀ ọmọ ọdún 11 níyà pẹ̀lú wáyà iná àti àwọn ohun èlò ìpanilára mìíràn. Ìjọba ìpínlẹ̀ Èkó ti dóòlà ọmọkùnrin ọmọ ọdún 11 ẹni tí ìyá rẹ̀ jẹ níyà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday, àjọ iléeṣẹ́ olùgbèjà aráàlú nípínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Bureau of Public Defender BPD, sọ wípé ọmọ náà ti farada ìjìyà tó ní í ṣe pẹ̀lú fífi wáyà iná àti àwọn nǹkan olóró lu ọmọ náà, èyí tó dá ọ̀pọ̀ ọgbẹ́ sí ara rẹ̀. Àjọ náà sọ wípé lójú ẹsẹ̀ lòun ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lẹ́yìn tó gba ìròyìn náà. Lẹ́yìn iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípasẹ̀ àwọn agbófinró níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka Ìgbogbo ní Ìkòròdú ni ìyá náà jẹ́ fífi gbòòrò òfin gbé tó sì jẹ́ títari lọ ilé ẹjọ́. Àtẹ̀jáde náà kà báyìí pé àjọ Bureau of Public Defender BPD gba ìròyìn kan nípa ọmọ kékeré ọmọ ọdún 11 tí wọ́n forúkọ bò láṣìírí, ọmọ tí wọ́n ní ìyá tó bí lọ́mọ ń lù lálùbọ́lẹ̀ lálùbami ṣe síbáṣìbò. A gbọ́ pé níṣe ni ìyá rẹ̀ náà máa ń lo àwọn wáyà iná àti àwọn nǹkan ìpanilára míì láti fi lu ọmọ rẹ̀ ọ̀hún, èyí tó yọrí sí ọ̀pọ̀ ìfarapa fún ọmọdé náà. Àjọ náà fi kún pé ọmọ náà ti jẹ́ gbígbé kúrò nínú ilé tí wọ́n ti ń lù lálùbọ́lẹ̀ lálùbami, wọ́n sì ti fi pamọ́ sí abẹ́ ààbò ìjọba níbàámu pẹ̀lú ìlànà àṣẹ rẹ̀ láti dáàbò bo àwọn ọmọdé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí náà ti wà láhàámọ́ títí di ìgbà tí ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ yóò fi wáyé. Ọ̀rọ̀ náà ló jẹ́ gbígbé lọ iwájú ilé-ẹjọ́ magistrate ní Ìkòròdú lÉkòó níbàámu pẹ̀lú ìlànà àṣẹ láti dáàbò bo ẹ̀tọ́ àti ìgbáyégbádùn àwọn ọmọdé. Àjọ náà ti rí dájú pé olùfarakásá náà jẹ́ gbígbé kúrò lágbègbè ibi tí ó ti ń kojú ìjìyà lọ́nà àìtọ́, tí wọ́n sì fi sí abẹ́ ààbò àti ìtọ́jú tó péye. Ẹgbẹ ASUU dúnkokò
láti gùnlé ìyanṣẹ́lódì láàrin gbèdéke ọjọ́ 4 látàrí àdéhùn àtúntò ọ̀rọ̀ owó oṣù tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ buwọ́lù tí kò tíì wá sí ìmúṣẹ. Ẹgbẹ́ òṣìṣẹ́ iléèwé gíga fásitì ìjọba àpapọ̀ ASUU ti lúgọ ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà láti tètè fẹsẹ̀ ọ̀rọ̀ àtúntò owó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ buwọ́lù fún àwọn olùkọ́ àgbà iléèwé gíga fásitì múlẹ̀ tàbí kí wọ́n kojú ìyanṣẹ́lódì káàkiri àwọn iléèwé gíga fásitì ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè. Ẹgbẹ́ náà gbé gbèdéke ọjọ́ 4 kalẹ̀ lọ́jọ́bọ̀ Thursday pẹ̀lú ààrẹ ẹgbẹ́ náà Christopher Puwana tó sọ wípé tí ìjọba àpapọ̀ bá kùnà láti gbé ìgbésẹ̀ láàrin gbèdéke àsìkò náà yóò yọrí sí ìgbésẹ̀ tàbí ìdáhùn tó le gan. Ẹni tó ń sọ̀rọ̀ níléèwé gíga fásitì Saadu Sungo nípínlẹ̀ Bauchi, Puwana sọ wípé ìjọba gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní sanwó náà lábẹ́ àtúntò owó oṣù tuntun láìsí ìtẹ̀síwájú ìdádúró kankan. Ìkìlọ̀ náà ló wáyé lẹ́yìn ọ̀pọ̀ oṣù tí ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ buwọ́lù àtúntò àdéhùn ìdúnàdúrà lóṣù kínní lójúnà láti yanjú aáwọ̀ yanpanyanrin ọlọ́jọ́ pípẹ́ àti láti dènà ìyanṣẹ́lódì lemọ́lemọ́ tó ti pa ètò ẹ̀kọ́ iléèwé gíga fásitì nílẹ̀ wa Nàìjíríà lára. Àdéhùn ìdúnàdúrà àjọsọ ló jẹ́ àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ owó oṣù tó jẹ́ gbígbé kalẹ̀ láti mú ìgbáyé gbádùn àwọn olùkọ́ àgbà gbòòrò sí àti láti yanjú ìṣòro ìpèníjà tó jẹyọ jáde látinú awuyewuye ìfàǹfà láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ ASUU èyí tó ti wáyé fún ọ̀pọ̀ ọdún tí kò sì tí wá sí ìmúṣẹ. Pẹ̀lú ìrètí ìṣáájú látọ̀dọ̀ ẹgbẹ́ náà pé àdéhùn náà yóò jẹ́ ìyípadà rere, ẹgbẹ́ ASUU ní kò tíì sí ìlọsíwájú ìyípadà kankan bó ti wù kó mọ. Puwana ti jẹ́ kó di mímọ̀ láìpẹ́ yìí pé ọ̀pọ̀ àwọn iléèwé gíga ló ń tiraka láti sanwó oṣù pẹ̀lú báwọn míì kò ṣe tí ì san owó oṣù kínní àti àwọn míì náà tí wọn kò tí ì sanwó oṣù kejì. Fàákájà wàhálà náà gbóná jẹun níléèwé gíga fásitì Èkó níbi tí àwọn olùkọ́ àgbà ti gùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke lórí àwọn owó oṣù tí wọn kò tí ì san ṣáájú kí wọ́n tó gbẹ́sẹ̀ kúrò lórí ìgbésẹ̀ náà lẹ́yìn tí wọ́n jíròrò pẹ̀lú aláṣẹ iléèwé gíga náà. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ASUU ṣe wí, ìdádúró ìfẹsẹ̀múlẹ̀ àtúntò owó oṣù tuntun náà ní kò sẹ̀yìn ìṣòro ìpèníjà títí kan ìfàsẹ́yìn díẹ̀díẹ̀ nípa owó ìṣúná àpapọ̀ ọdún 2026 pẹ̀lú gbèdéke ọjọ́ tí wọ́n dúró lé lórí báyìí. Ìfúngunmọ́ ti wà lórí ìjọba àpapọ̀ láti tètè gùnlé ìgbésẹ̀ ní kánmọ́nkóbó kí ó sì yẹra fún ìdàrúdàpọ̀ mìíràn lẹ́ka ètò ẹ̀kọ́ ní gbogbo àwọn iléèwé gíga fásitì lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni bí ìgbẹ́jọ́ àwọn afurasí méje tó dáná sun ilé Asabi Olórìṣà ní Ìlọrin ṣe ń lọ. Ìgbẹ́jọ́ àwọn afurasí méje tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbé lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn dídáná sun ilégbèé obìnrin oníṣẹ̀ṣe kan nílọrin Asabi Olórìṣà ń tẹ̀síwájú lọ́jọ́rú ọjọ́ Wednesday ọjọ́ 26 oṣù yìí. Ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ kọjá díẹ̀ lábẹ́ adájọ́ Gafaru Mahmood ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin. Gbogbo àwọn olùjẹ́jọ́ méjèèje náà àti olùpẹ̀jọ́ ni wọ́n farahàn ní ilé ẹjọ́. Orúkọ àwọn olùjẹ́jọ́ náà ni Alhaji Yekini Ọlọ́runtẹ́lẹ̀ tó jẹ́ alága ẹgbẹ́ àwọn onílé lágbègbè ìsàlẹ̀ kókò ọjà gbọ́ọ̀rọ̀. Àwọn tó kù ni Sali Usman, Garba Amuda, Alhaji Mumuni Shola, Imam Isiaq Raji, Alhaji Saliu Abubakar, Abdulmumini Muhammed. Lẹ́yìn tí akọ̀wé ilé ẹjọ́ ka orúkọ àwọn olùjẹ́jọ́ náà tán ni àwọn agbẹjọ́rò bẹ̀rẹ̀ àfihàn ara wọn. Agbẹjọ́rò ìjọba láti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Kwara, Babátúndé Afọláyan, ló kó àwọn agbẹjọ́rò ìjọba sòdí. Arábìnrin Tóyìn Àṣàbí, ìyá Olórìṣà, ló kọ́kọ́ rojọ́ ní ilé ẹjọ́. Ó ṣàfihàn ìwé tí wọ́n fi gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu wọn. Ẹlẹ́rìí kẹta, Inspector Adégòkè Bámidélé láti ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ CID. Ẹlẹ́rìí ọ̀hún ṣàlàyé pé lọ́jọ́ 3 oṣù kínní ọdún yìí ni àwọn ọlọ́pàá ọjà ọba nílùú Ìlọrin gba ẹjọ́ Asabi Olórìṣà tó ní àwọn kan dúnkokò mọ́ òun lóṣù 11 ọdún tó kọjá pé àwọn yóò jó ilé òun níná. Tí ilé ọ̀hún sì padà jóná lọ́jọ́ 1 oṣù kínní ọdún yìí tí àwọn sì ṣàbẹ̀wò sí ilé láti lọ wò ó, tí obìnrin ọ̀hún Asabi Olórìṣà sì dárúkọ àwọn tó fura sí pé ó wà ní ìdí ìṣẹ̀lẹ̀ náà. Ọlọ́pàá agbèfọ́ba fìdí rẹ̀ múlẹ̀ ní ilé ẹjọ́ pé kò sí iná láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn lágbègbè náà kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀.
lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí. Tí ẹ ò bá gbàgbé, láti oṣù kìíní ọdún 2026 yìí ni ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Èèyàn 7 ló ń kojú ìgbẹ́jọ́ náà pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀sùn kàn wọ́n pé wọ́n mọ̀ nípa bí odidi ilé ṣe jóná ráúráú lásìkò tí Asabi Olórìṣà kò sí nílé tó lọ ṣe ọdún nílùú rẹ̀. Ẹ ó rántí pé ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí gan-an ni àwọn kan lọ dáná sun ilé Asabi Olórìṣà lásìkò tó lọ sí ilé ọdún. Ilé ọdún náà ni ìyá yìí wà tí wọ́n fi pè é lórí fóònù pé gbogbo ilé rẹ̀ ti jóná pátá. Nígbà tí Asabi dé tó sì bá ilé rẹ̀ tó ti jóná ló figbe ta pé àwọn mùsùlùmí kan ládùúgbò òun ló dáná sun ilé kóun tó dé. Ìyá náà sọ pé òun kò ṣe ọdún ìṣẹ̀ṣe nílọrin, òun gbé e lọ sí ìlú abínibí òun ni. Ó ní ìyàlẹ́nu ló wá jẹ́ pé òun kò tíì dé láti ilé ọdún náà tí àwọn kan ti sọ iná sí ilé tóun kọ́ tí gbogbo rẹ̀ sì jóná kanlẹ̀. Asabi Olórìṣà ké sáwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ rẹ̀ nígbà náà láti má ṣe jẹ́ kí ìyà yìí jẹ òun gbé. Ó ní báwọn tó ṣiṣẹ́ náà bá mú un jẹ bẹ́ẹ̀ á jẹ́ pé ojú ti àwọn oníṣẹ̀ṣe nìyẹn. Oore tí ó ṣekú pa wá kọ́lọ́run ọba má ṣe fún wa o. Ìyá tó bí ìbàrún ní ìpínlẹ̀ Kano jáde láyé. Arábìnrin Hafsat Yusuf tó bí ìbàrún sí ilé ìwòsàn Muritala Muhammed Specialist Hospital ní ìpínlẹ̀ Kano ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí ti pàdánù ẹ̀mí rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Kano, Nabilusi Abubakar, ló fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn ní ìlú Kano. Abubakar sọ pé lẹ́yìn wákàtí díẹ̀ tí obìnrin náà bí àwọn ìbàrún náà tán ló jáde láyé. Ó ṣàlàyé pé ohun tó ṣokùnfà ikú Hafsat ni bí ẹ̀jẹ̀ ṣe ń dà lára rẹ̀ lẹ́yìn tó bí àwọn ọmọ náà tán láti aago 2 òru Ọjọ́bọ̀. Ó ní gbogbo ìgbìyànjú àwọn dókítà láti lè jẹ́ kí ẹ̀jẹ̀ náà dúró ló já sí pàbó tí Hafsat sì padà dágbére fáyé ní òwúrọ̀. Iléeṣẹ́ ètò ìlera náà wá sọ pé láyọ̀ àti àlàáfíà ni àwọn ọmọ márààrún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí náà wà àti pé wọ́n ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Abubakar wá sọ pé àwọn ń béèrè fún ìtọrẹ àánú látọ̀dọ̀ àwọn èèyàn pàápàá láti pèsè mílíkì àti àwọn èlò fáwọn ọmọ náà. Wọ́n ti sin Hafsat Yusuf sí ilé rẹ̀ tó wà ní agbègbè Otoro tó wà ní ìjọba ìbílẹ̀ Tarauni ní ìlànà ẹ̀sìn Islam. A ó rántí pé obìnrin ọlọ́mọ 8 bí ọmọ 5 lẹ́ẹ̀kan ṣoṣo bí ó ti wu Olúwa ló ń ṣọlá. Elédùà ti fi ọmọ 5 ta obìnrin kan tó ti bí 8 tẹ́lẹ̀ lọ́rẹ nílùú Kano. Ọkùnrin 3 àti obìnrin 2 làwọn ìbàrún náà tí Elédùà fi jíǹkí Hafsatu Yusuf ní ilé ìwòsàn Muritala Specialist Hospital tó bí àwọn ọmọ náà sí ní Kano. Salisu Nafiu tó jẹ́ bàbá àwọn ọmọ ọ̀hún ṣàlàyé pé ní nǹkan bíi aago 2 ọ̀sán ni Hafsat bí àwọn ọmọ náà lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Nafiu tó ń wa kẹ̀kẹ́ márúwá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìyàwó rẹ̀ tó ru àrùsọ̀. Ó ní àwọn ọmọ márààrún àti ìyá wọn ṣe dáadáa. Bàbá àwọn ọmọ tuntun náà ní ìkúnlẹ̀ 9 ni àwọn ìbàrún náà jẹ́ fún ìyàwó òun. Ọ̀gbẹ́ni Nafiu ní òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn tí ìyàwó òun bá àwọn ọmọ náà sì ń ṣe ìtọ́jú wọn dáadáa. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Kano ti kéde pé òun yóò ṣe ìtọ́jú àwọn ọmọ náà àti ìyá wọn. Nabilusi Abubakar Kofa Naisa tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlera nípínlẹ̀ Kano sọ pé ìjọba pinnu láti ṣètọ́jú àwọn ọmọ náà àti ìyá wọn láti rí i pé àdínkù bá bí ọ̀pọ̀ ọmọ ìkókó ṣe ń kú lọ́mọdé. Bákan náà ni ó sọ pé ìjọba kò ní káàárẹ̀ ọkàn nípa ṣíṣe ìrànwọ́ fáwọn ẹbí tí kò rọ́wọ́ rí nípínlẹ̀ Kano láti ṣe ìtọ́jú ara wọn nílé ìwòsàn. Nafiu ọkọ ìyá àwọn ọmọ náà tún dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kano fún ìrànwọ́ wọn fún ẹbí òun lórí àwọn ọmọ náà. Bíbí ọmọ 5 lẹ́ẹ̀kan ṣoṣo kò wọ́pọ̀ rárá, tí rẹ̀ bá sì wáyé àwọn ọmọ bẹ́ẹ̀ máa ń nílò ìtọ́jú gidi. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé ìyá àwọn ọmọ náà ti jẹ́ Hafsa ó ti jáde láyé.